káàkiri àgbáyé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ìlọsíwájú ilẹ̀ Oòduà ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún. A wà pẹ̀lú bàbá wa olóyè Abdulrasaq Arógundádé Balógun tó jẹ́ ààrẹ ẹgbẹ́ OPC New Era, Oòduà People's Congress New Era. Sà, ẹ kí àwọn olólùfẹ́ yín sà. Ó kí gbogbo ẹ̀yàn ọmọ Oòduà ní tilé toko àti lájò. Oòduà gbèyìn o. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ẹgbẹ́ OPC ó ti pín sí oríṣiríṣi, bọ̀yìn gẹ́gẹ́ bí ààrẹ ti New Era, gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ọ̀pọ̀ ìgbà ni tí ẹgbẹ́ tá a bá dá ẹgbẹ́ lẹ̀ tí ẹgbẹ́ yẹn sí kò ṣe pé bóyá ẹ wà lọ́ndà gọ́ọ̀mẹ̀ntì tàbí nǹkan kan, ẹ jọ sà ní ṣókíṣẹ́ lè sọ bí ẹ ṣe ń rí owó tẹ fi ń ràn ẹgbẹ́ gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́. Owó tá a fi ń ràn ẹgbẹ́ náà àwọn ọmọ ẹgbẹ́ ló ń dà. À ń fún omi ara wa ìjẹ ara wa fi ń ràn ẹgbẹ́ ni. Ìjọba kankan ò sọ pé àwọn làwọn fún wa lówó. Dé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa náà ló ń ṣe ìdáàbòbò káàkiri ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí security tó fi assist àwọn ìjọba, wọ́n sì gbé àwọn ọlọ́pàá. Ìtọ́kọ̀ táwọn aráàlú fún wa gẹ́gẹ́ bí owó iṣẹ́ wọn nínú àwọn ọmọ ẹgbẹ́ tí ń yọ tó fi ń dá sínú ẹgbẹ́. Kò ṣe pé bóyá ẹ̀ ń rí owó láti ọ̀dọ̀ ìjọba. Ìjọba kankan ò fún wa lówó. Kí ni ẹgbẹ́ yìí New Era yìí kí lẹ fẹ́ fi kójọ, kí lẹ fẹ́ fi achieve ní ilẹ̀ Oòduà tẹ́ fi darapọ̀ mọ́ ẹ mọ̀ pé ní ìsìn OPC ti pọ̀, ẹ̀yin gẹ́gẹ́ bí New Era kí lẹ fẹ́ fi achieve nílẹ̀ Yorùbá, kí ni motive, kí ni nǹkan tó wù yín lọ́kàn kẹ́ fi achieve. Ní lákọ̀ọ́kọ́ náà nígbà tí ẹni tí a mọ̀ gẹ́gẹ́ bí founder ẹgbẹ́ OPC ìyẹn Dr. Fẹ́dí Fáṣínù, èèmà ló ọjọ́ ti fọ́n gbà yẹn tó fi dá ọgbẹ́ OPC sílẹ̀ ń gbà yẹn. Ìyẹn náà làwọn náà gbé dání. Ṣùgbọ́n gbà tó di pé àwọn alágbára, àwọn olóṣèlú àtọ́ tọwọ́ bọ̀ wá láàrin, ìyẹn ni ó fà á tí ẹgbẹ́ fi pín sí méjì ń gbà yẹn, tí ó mú kí Gani Adams kó náà stay. Nígbà tó dé pé wọ́n tún ti ọwọ́ bọ Gani lára náà, òun náà tún ṣe kéde, ó tún gbàgbọ́dé fún. Gani wo ni ẹ ṣàṣẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá? Gani Adams òun náà tún ṣe ní bó ṣe wù. Ìdí tí àwọn OPC mẹ́ra tàbí kúrò ní ọ̀dọ̀ Gani Adams nìyẹn. Because a rí pé wọn ò tẹ̀lé ìlànà tá a fi dá ẹgbẹ́ lẹ̀. Kí dẹ̀ ni motive tá a fi dá ẹgbẹ́ yẹn lẹ̀? Òun láti fi máa jà fún ọmọ Yorùbá, láti máa fi kọ̀yà fún ọmọ Yorùbá ní tilé toko. Ṣùgbọ́n nípa àwọn aṣáájú wa yẹn wọ́n fail wa. Ló fi di pé a fi kúrò, a fi dá OPC mẹ́ra lẹ̀. Ìdí táwọn dẹ̀ fi OPC lẹ̀ tá a dẹ̀ fi kúrò gẹ́gẹ́ bí ìbéèrè yín, a ṣì wà lórí ìpinnu, a ṣì wà lórí àdéhùn wa láti make sure pé aim sí àwọn aṣíwájú wa ń gbà ìtàn fi dá OPC lẹ̀ ń gbà yẹn, àwọn aṣíwájú lórí step yẹn, àkúrò lórí step yẹn. So up till now, a ṣì ń gbìyànjú kí Ọlọ́run gbà fún wa. Ẹ ṣé gan. Gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn ààrẹ ẹgbẹ́ OPC ní ilẹ̀ Káàárọ̀-o-jíire, a rí pé àwọn bandits wọ́n ti dé ilẹ̀ Yorùbá báyìí, wọ́n ti wọ Kwara, in fact wọ́n ti dé Ọ̀yọ́ state. Gẹ́gẹ́ bí ẹ̀yin, gẹ́gẹ́ bí àgbà ẹgbẹ́ OPC New Era, kí ni ẹ rò pé ó jẹ́ solution sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá yìí? Ṣé rí ọ̀rọ̀ bandit or no bandit kékeré ni òtún tá yàn dá sí. But the problem ta nílẹ̀ Yorùbá ni pé kò sí ṣọ̀kan láàrin wa, ìfẹ́ ò sí láàrin wa, à ń ṣọ́ra lọ́wọ́, à ń ṣọ́ra lẹ́sẹ̀ ni. That is the problem we have in Yorùbá. Ẹni tí ó dẹ̀ jẹ́ ẹni tí ó yẹ kó ṣáájú ogun, kó léwájú ogun, àfimí ni ò jẹ́ kó lè léwájú ogun. Ìyẹn ni Ààrẹ Ọ̀nà Kakanfò. Oyè ààrẹ tó jẹ́ nígbà tí Aláàfin máa qualify oyè, wọ́n ní pé torí iṣẹ́ takuntakun tí ẹgbẹ́ OPC tá ń ṣe nílẹ̀ Yorùbá là ń ṣe fi ààrẹ compensate àwọn OPC, not Gani Adams.
ṣùgbọ́n tó wàá gba ààrẹ yẹn tán kò kọ́ ọmọ olùbọ́ pọ̀ ó yọ ní kakú sọ́tọ̀ ó dúró pé àfìmí bí kò má sí lómi tó máa exist nínú ìtàfíkọ̀ tí mo ṣe bí some years back mo sọ fún wọn àgbègbè nímọ̀ràn mo ní why tí ò ṣe lo ọ́fíìsì ẹ̀ kó fi gbogbo àwọn tó jẹ́ àwọn OPC tó kù ọ̀nà kọ́ ni kẹjọ wà nínú ẹgbẹ́ kan ní kákùtù dẹ́pẹ̀lẹ́ pé gbogbo àwọn leaders wọn kí wọ́n jẹ́ gẹ́gẹ́ bí àti generalissimo tó jẹ́ kí wọ́n jẹ́ gẹ́gẹ́ bí emperor kí àwọn ẹ jẹ́ ààrẹ in council so anything tẹ́ bá fẹ́ ṣe anything tó bá ń issue ó máa powerful OPC aṣọ̀kan gbogbo tó ṣẹlẹ̀ yìí ó ní bá ṣe ń ṣe láti ilẹ̀ ó ní bá ṣe ṣe tí ó fi di pé ìjọba wọn ò lọ́nà méjì wọn ò lọ́gbọ́n dá sí pé wọ́n fi Yorùbá méjì pé kó wá pọ̀ tẹ̀ president Olúfálẹ̀ àti Ọbásanjọ́ tí ò bá kí ṣe wàhálà OPC ń gbà yẹn ọgbọ́n tá a dá sí nígbà báyìí ṣe ń gbà yẹn kò yẹ kí irú òṣẹlẹ̀ rí nílùú tó yẹ kó ṣiṣẹ́ ẹ̀yà ló wà bẹ́ẹ̀ kí wọ́n á ní kí ìran kan kó mú presidential candidate kó múlẹ̀ méjì tí bá ṣe bá ààrẹ sọ tó ń gbà yẹn àkókò gàgàrà kò fẹ́ kẹ́lò bí ikọ̀. ẹ máa yànnà ní ẹ̀sà ààrẹ wo ń bẹ̀. Gani Adams mo bá wí kò jẹ́ kí kò fẹ́ kẹ́lò mí kọ́ àfẹ́mi ok of recent ó náà ṣe security summit lẹ́yìn OPC ti tiẹ̀ OPC mi ìlú tó wà bẹ́ẹ̀ kò sí OPC kan wọn nìkan ní OPC ṣé nìkan já wà dé. gbogbo yín dẹ̀ jọ wà papọ̀ tẹ́lẹ̀ ni. a jọ wà papọ̀ tẹ́lẹ̀ ni ṣùgbọ́n bí olú dubious character tó wà lára Gani ní tó fà á tí àṣejọ para òtítọ́ ṣe papọ̀ náà nìyẹn. tí ẹ bá ní àǹfààní láti tún pàdé láti pàdé Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn olóyè Gani ǹjẹ́ ní àwọn nǹkan kan tẹ́ lè sọ fún wọn. èmi àti Gani ò lọ́rọ̀ iná pẹ̀lú Gani gan ìgbéraga tó wà lára Gani gan fúnra rẹ̀ gan kò mọ̀ pé Ọlọ́run kò mọ̀ pé àwọn kan wà jẹ́ pé ó fẹ́ ó kọ̀ àwọn náà tí Ọlọ́run ti dá àwọn náà ti di stakeholder Gani ò nígbàgbọ́ nú ẹ̀ òun fọkàn sí pé àfún náà ni ó fẹ́ bá Gani sọ nígbà tó fẹ́ bá Gani sọ. tó bá ní kẹjọ jókòó kẹjọ sọ̀rọ̀ nípa ìtẹ̀síwájú ilẹ̀ Oòduà àti bí ètò ààbò ṣe máa wà nílẹ̀ Yorùbá ńkọ́ kí lẹ fẹ́ bá wọn sọ ká ní ẹ̀rọ. ta ló fẹ́ pé àpapọ̀ rú ẹ̀. Ààrẹ Tinubu lè pè yín papọ̀. Ààrẹ Tinubu ò ní pé àpapọ̀ rú ẹ̀ tí Ààrẹ Tinubu fúnra rẹ̀ wọn dá méjì sí Gani Adams kọ́ọ̀sì fún un tí ààrẹ bá gba ọ̀tún ní Tinubu Gani á gba òsì despite gbogbo etí gíga tí bàbá yẹn tó ṣe fún OPC nígbà tó àtìgbà tó ti wà gọ́ọ̀nà ó tún kó gọ́ọ̀nà síntì ibi ni Gani fi súnmọ́ rẹ̀ ó dẹ̀ di declare ló ti Tinubu bá go right àbí go left ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta tó ṣe kọjá 2023 Gani ò tẹ̀lé Tinubu kò tẹ̀lé ibi tí Yorùbá ń lọ Peter Obi ló tẹ̀lé èyí tí Tinubu tó falẹ̀ tó pọ̀ tó fa Buhari lẹ́ǹgbà yẹn létí wọ́n dùn Buhari tó fa lẹ́ǹgbà yẹn ìṣe kó tó dẹ̀ fi Ọ̀ṣínbàjò sí dẹ́bùtì ẹ̀ ìṣe kó tẹ̀ wo láṣìbàjò pé ọmọ Yorùbá ni kó tẹ̀lé ìgbà ló gba bílíọ̀sì lọ́wọ́ Jonathan tó tẹ̀lé Jonathan. ìyẹn ààrẹ àná. ìyẹn ààrẹ àná ààrẹ ìjẹta náà ní ààrẹ àná nígbà tó kọ́ tẹ̀sí kéèsì Jonathan gbà yẹn. wọ́n dẹ̀ Yorùbá dẹ̀ tọmọdé ọba bá tàn bàrọ̀ ọba ṣé ìpínlẹ̀ tí Gani ń ṣe fúnra rẹ̀ sóò yẹ kí peace kí rẹ̀ pọ̀ kó wà láàrin peace. wọ́n dẹ̀ dọ́ka bíi mọ́lẹ̀ ògbóró pọ́ìsì oró tó ń fún àwọn ọmọ lẹ́yìn gan against àwa kì í ṣe kékeré jẹ́ pé tó bá tọ́jú bá ka mọ́bì kan bí kó bá yẹ́rọ̀ tàbá jẹ́ eré tó ń sá nìyẹn especially ẹ̀sìn fọkàn tí ò bá kú bẹ́ẹ̀ mi lè pọ́n ní báwo ṣe fẹ́ pọ́n ní. ẹ jẹ́ ká fi ìyẹn. then secondly àwọn ọba tọ́tẹ̀ láti ọ̀nà àṣẹ tọ́nà lágbára ti pé àwọn ọgọ́rùn kan pé ogun àpapọ̀ àwọn ọgọ́ fúnra kó sáà ń gbọ́ ojútùú ara wọn gbogbo ìtàn bá káàkiri àkóńgbò ọpá palàgbà ṣe láńgbàláńgbà ni ìṣòro wà lẹ Yorùbá àwọn báyìí ò tiẹ̀ jókòó kan tẹ̀ pẹ̀lú kó tó rí kọ́tẹ̀ báwọn náà ṣe fẹ́ àdírẹ́sì pọ́blẹ́mù tó ṣẹlẹ̀ Yorùbá yìí ìjèmí ju èmi ò jù alága ni mo ní èmi ní alága council of elders náà ń jà káàkiri fún wọ́n ṣe máa talẹ̀ ta gbogbo ẹ̀ náà ń bá káàkiri wọn ò ronú pé ilẹ̀ Yorùbá tí ò bá sí Yorùbá kí pàlùmù náà fẹ́ jọba sí. so wọn lámùpọ̀ ẹ̀rù ẹ̀wọ́ wọn lókè lẹ́wọ̀ ẹ̀wò sàlẹ̀